Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí àwọn ewu tó wà nínú ẹ̀sìn. Àwọn ewu tó wà nínú ẹ̀sìn. Ẹ jẹ́ á ṣí ìwé mímọ́ wa sí ìwé Míkà orí 6, ká ka ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7. Ìwé Míkà nínú ìwé Májẹ̀mú Láíláí ní orí 6, ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 7. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní kí ni èmi ó ha mú wá síwájú Olúwa tí èmi ó fi tẹ ara mi bá níwájú Ọlọ́run gíga. Kí èmi ha wá síwájú rẹ̀ pẹ̀lú ọrẹ ẹbọ sísun, pẹ̀lú ọmọ màlúù ọlọ́dún kan. Inú Olúwa yóò ha dùn sí ẹgbẹgbẹ̀rún àgbò tàbí sí ẹgbẹgbàárùn ìṣàn òróró. Èmi ó ha fi àkọ́bí mi fún ìrékọjá mi, irú ọmọ inú mi fún ẹ̀ṣẹ̀ ọkàn mi. Kí Olúwa kó bùsí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa ní orúkọ Jésù Kristi. A ti ń sọ fún wa lórí ọ̀rọ̀ ìṣòro ẹ̀sìn. Mo fẹ́ fi ẹnu ọ̀rọ̀ jóná lórí ọ̀rọ̀ ìṣòro ẹ̀sìn nípa wíwo àwọn ewu tó wà nínú ẹ̀sìn. Ibi tá a kà yẹn ó fi hàn wá àwọn ẹrù wíwo àti làlúrì tí ẹ̀sìn kó bá àwọn tí ń ṣe é. Ṣẹ́rí tí a bá wo ìtàn, á rí wípé ewu àkọ́kọ́ ni pé ẹ̀sìn ti fi ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀fúlẹ̀ èèyàn ṣòfò láyé tá a wà yìí ní onírúurú ọ̀nà. Ẹ̀sìn ló bí òwò ẹrú, ẹ̀sìn ló bí ìyapa, ẹ̀sìn ló bí ká máa ta kàngbọ̀n ká má fẹ́ ríra wa, ẹ̀sìn ló ní ká kọra ẹni sílẹ̀. Onírúurú àwọn ìwà ìpọ́nilójú òní ẹ̀sìn mú wá. Àwọn tí sì ń ṣe àwọn ẹ̀sìn wọ̀nyí tí wọ́n bá pààyàn, tí wọ́n fẹ̀mí ṣòfò, tí wọ́n ní ọmọnìkejì lára, tán mú ọmọnìkejì lẹ́rú lọ́kàn tí wọ́n ń ṣẹ̀sìn náà ni. Ewu mìíràn tí ẹ̀sìn tún mú wá ni àwọn agbésùnmọ̀mí. Ẹ̀sìn ti fojú àwọn ọmọ aráyé rí mọ̀ bo káàkiri ibi gbogbo ayé. Ẹ̀sìn ló máa ń dájà lẹ̀. Ẹ̀sìn ló máa ń bí kórìíra. Ẹ̀sìn ló máa ń bí ẹ̀rù. Ẹ̀sìn ló máa ń bí ìpakúpa tí wọ́n ń pa ọmọ ènìyàn jákèjádò ayé. Ṣé ẹ wá rí wàhálà tẹ́sìn ní fún èèyàn ojú re tí ẹ̀sìn ní lọ? Bóyá láti ẹ̀fẹ́ lè tọ́ka sí eré kan tí ẹ̀sìn ṣe èèyàn, torí níwájú Ọlọ́run là ń sọ̀rọ̀ yìí o, nítorí wípé ìṣòro tí ènìyàn ní ni èèyàn rò pé tá a bá ṣẹ̀sìn bóyá ogun ọ̀sẹ̀ pẹ́rẹ́, ṣùgbọ́n kàkà kí ọ̀sán ṣe ló burú fún ọmọ adarí oorun ní àtàrí ẹ̀sìn, torí pé ìrètí tí wọ́n ní látọ̀dọ̀ ẹ̀sìn pẹ̀lú ìgbàgbọ́ tí wọ́n ní lórí ẹ̀sìn kò mú wá fún ènìyàn. Ṣé wá tún rí, kò jẹ́ kéèyàn ó lè padà sórísun ẹ̀, nítorí wípé Ọlọ́run ọ̀run, Ọlọ́run bàbá Jésù Kristi, òun lórísun gbogbo ẹ̀dá. Ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn wá múra sẹ́sìn, tó ló dàbí ẹni pé ẹ̀sìn fún wọn ní ìfọ̀kànbalẹ̀ èké. Àwọn èèyàn wá ní ìtara òdì, wọ́n ní ìtara àbáàdì nínú ẹ̀sìn, tó jẹ́ pé Ọlọ́run tán láwọn fẹ́ sìn gan, wọn kúkú rí Ọlọ́run ọ̀hún sìn. Ṣé ẹ rí, tá a bá wá ní ká dàálẹ̀ ká tún sà, kò sí yàtọ̀ nínú gbogbo ẹ̀sìn o. Tẹ́nìkan bá sọ pé ẹ̀sìn òun ló dáa, kò sí yàtọ̀ o, kò sí yàtọ̀ o, kò sí yàtọ̀ o, kò sí yàtọ̀ o. Ní tí ẹ̀sìn kàn sí ni pé ẹ̀sìn ti pín àwọn èèyàn yẹ́lẹyẹ̀lẹ. Ẹ̀sìn ti pín àwọn èèyàn yẹ́lẹyẹ̀lẹ. Ẹ jẹ́ ká sáré wo àwọn nǹkan tó fi hàn wípé ọ̀kan kan náà ni ẹ̀sìn. Àkọ́kọ́ ni pé gbogbo àwọn ẹ̀sìn ni wọ́n máa ń gbìyànjú láti dáhùn ìṣòro èèyàn. Bẹ́ẹ̀ ni, wọ́n ń gbìyànjú láti dáhùn ìṣòro èèyàn. Kí náà sì ni ìṣòro èèyàn? Èèyàn fẹ́ lágbára,
àwọn ẹ̀sìn yẹn sì sọ pé tó o bá wọnú àwọn wàrà gbára irọ́ sì ni òtúbá ń tẹ́ lọ́wọ́ àbẹ́ gbogbo àwọn tó ń ṣẹ̀sìn yẹn ni wọ́n ní nǹkan míì tán fi ro ẹ̀sìn wọn lẹ́gbẹ̀ẹ́. Tá a bá tún wá sọ gbogbo ẹ̀sìn ni wọ́n ń ṣèlérí pé agbára kan ó dé sínú ayé èèyàn tí yóò fi máa ṣàkóso ayé téèyàn ó sì fi lè gbáyé àti pé tí kú bá dé téèyàn ó fi yanjú ara ẹ̀ níjọ́ kú irọ́ sì ni. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni gbogbo àwọn ẹ̀sìn náà sọ pé àwọn làwọn lóòótọ́ lọ́wọ́ ilé olóhùn lòun lóòótọ́ tọ̀hún olóhùn lòun lóòótọ́ tìyín olóhùn lòun lóòótọ́ gbogbo ẹ̀sìn náà ní sì máa sọ pé àwọn sàn ju àwọn yòókù lọ. Bẹ́ẹ̀ ni gbogbo wọn tẹ́ bá ti rí ẹlẹ́sìn kan a sọ fún ẹ pé ẹ̀sìn tòun sàn jù ó sàn jù ó sàn jù wọ́n sàn jù. Ṣé ẹ wá rí gbogbo àwọn ẹ̀sìn náà máa ń ní àfiwé wọ́n máa ní ìjọra bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń níbi tán ti ń fi gagbága wọ́n ní ìfagagbága wà ẹ̀sìn ló ní ìfagagbága ẹ̀sìn ló lòṣèlú. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn ṣe rí gbogbo àwọn ẹ̀sìn yẹn náà máa ń sọ pé àwọn tó bá ń ṣe àwọn tán bá ń ṣe ẹ̀sìn yẹn wọ́n gbọ́dọ̀ ní wọ́n ti gbọ́dọ̀ gbàgbọ́ ó ní tí wọ́n gbàgbọ́ nú ẹ̀ tí ó jẹ́ wípé yóò takò tí ẹlòmíì gbàgbọ́ ń bòmí. Ṣé wàá rí gbogbo ẹ̀sìn tí à ń sọ yìí òun náà ni máa ń dájà lẹ̀ ní máa ń dá wàhálà lẹ̀ nú àṣà àti ìṣe wa bí ẹ̀dá. Ṣé wàá rí ọ̀nà àbáyọ sí ìṣòro ẹ̀sìn kì í ṣe ẹ̀sìn. Ọ̀nà àbáyọ sí ìṣòro ẹ̀sìn kì í ṣe ẹ̀sìn torí pé a ti ṣàlàyé ẹ̀ fún Ọlọ́run ọ̀dẹ́sìn lẹ̀ Jésù Kristi táwa ń wàásù kọ mẹ́sìn wá ọkàn bani lọ́kàn jẹ́ pé àwọn èèyàn ti sọ ẹ̀sìn ìgbàgbọ́ wọ́n ti sọ ìtítẹ̀lé Jésù dẹ̀sìn kò sì rí bẹ́ẹ̀ torí pé látètè kọ́ sí ntọ́lọ́run fún èèyàn ìjọba Ọlọ́run ni Ọlọ́run ẹjẹ́ adé èèyàn láwòrán ara wa ní ìrí wa kó lè máa jọba lórí ohun gbogbo tí a dá. Ṣé wá rí ìwé mímọ́ Bíbélì tí a ní kì í ṣe ìwé ẹ̀sìn kì í ṣe ìwé ìrúbọ ìwé kan tó ń sọ nípa ọba kan tó ń sọ nípa ìjọba kan ni ó ń sọ nípa Jésù Kristi àti ìjọba ìmọ́lẹ̀ ó sì ń sọ nípa Kristi bí ọmọ Ọlọ́run. Ó wá bani lọ́kàn jẹ́ pé Jésù onígbọ̀ tó dáyé àwọn Júù tí wọ́n tó torí wọn wá gan wọ́n kọ́ wọ́n sì túmọ̀ àwọn ẹlẹ́sìn yòókù náà sì túmọ̀ gbogbo àwọn ẹlẹ́sìn ni wọn ò fara mọ́ tí Jésù sọ. Ó tún wá nígbà òsáyà náà wọ́n yanjú ẹ̀ náà ni àwọn ẹlẹ́sìn lọ pa Jésù wọ́n pa Jésù ni wọ́n pa Jésù ni wọ́n pa Jésù ni. Ṣé ẹ wá rí nínú ẹ̀sìn ní akitiyan wà. Ṣé ẹ rí ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹ̀sìn àti ìjọba ọ̀run tá a sọ nítorí pé àpòrò kan fún ẹ̀sìn níjọba Ọlọ́run bó níjọba ọ̀run ṣe dénú àyà èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ gbà Jésù Kristi ní ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo ẹ gbà lólùgbàlà ẹ gbà ní olúwa ayé yín torí nínú ẹ̀sìn lèèyàn ti máa ń ṣakitiyan àti wá Ọlọ́run tàbí ẹni tí wọ́n ń pè lọ́lọ́run ṣùgbọ́n nínú ìjọba Ọlọ́run ní wá wa Ọlọ́run ló wá wa yìí akitiyan pé Ọlọ́run wá àwọn èèyàn òun náà ní ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ń gbọ́ yìí ìwàásù táwa ń wà kì í ṣe pà ń kéde ẹ̀sìn a kì í kéde ẹ̀sìn ọ̀rọ̀ ìrere ìjọba Ọlọ́run là ń sọ ọ̀rọ̀ ìrere ìjọba Ọlọ́run ní ìjọba Ọlọ́run ní ọ̀nà àbáyọ kò nù ìṣòro ẹ̀sìn ọ̀nà Ọlọ́run ní Jésù gbà wá ní pé àbáyìí ni ẹ máa gbàdúrà kó káyà ọkàn bàbá ní pé bàbá wa tí ń bẹ lọ́run Ọlọ́run fẹ́ ká ní òun ní bàbá ó fẹ́ dẹ́ bàbá wa pé kí a fi ọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tí ẹni kásìláyé ẹni ìjọba ọ̀run bá ń gbénú ẹ̀ ìní ó sì fi Ọlọ́run ẹni ìjọba ọ̀run wá ń gbénú ẹ̀ òní ó sì fi Ọlọ́run. Jẹ́ kí n parí ọ̀rọ̀ yìí sínú ìwé Míkà tí mo kà lẹ́ẹ̀kan yẹn jẹ́ n wá tuntun kà Míkà orí 6 jẹ́ n ka ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 8 ó ní kí ni èmi ó ha mú wá síwájú Olúwa tí wọ́n fi tẹ ara mi bá níwájú Ọlọ́run tó ga kí èmi ha wá síwájú rẹ̀ pẹ̀lú ọrẹ ẹbọ sísun pẹ̀lú ọmọ màálù ọlọ́dún kan inú Olúwa yóò wá dùn sí ẹgbẹgbẹ̀rún àgbò ṣe gbọ́ báyìí
wàhálà lẹ̀sìn ẹni tí ò rí jẹ ẹni tí ò rí mu tán ni ó lọ pàgbò tán ni ó lọ mú garawọ òróró wá ẹ̀mí mímọ́ sọ pé ṣé tá a bá mú ẹgbẹ̀gbàrún ìsùn òróró ẹni wọn bá ní kó lọ gbé garawọ òróró 1000 wá sóò ti jẹ gbèsè ó ní ẹtún wá gbọ́ pé tá a bá tún wá ṣe nǹkan àwọn kan ti fàkọ́bí ọmọ wọn rúbọ látàrí ẹ̀sìn pé ṣé kí n fi àkọ́bí ọmọ mi ṣé n fi rúbọ fún ìrékọjá mi ni ṣé irú ọmọ inú mi fún ẹ̀ṣẹ̀ kí n bá ọmọ tí mo bínú tí n bá fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ mi sọlọ́run ó tẹ́wọ́ gbà ẹ wá wọ ẹsẹ̀ 8 ọlọ́run ò ní ẹ̀sìn fi ṣe ẹjọ́ mo ti sọ fún yín pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbogbo àwọn pápá ẹ̀yin tẹ́ ẹ gba Jésù tẹ́ ẹ ń lọ ṣọ́ọ̀ṣì gbogbo àwọn tó ṣe gbàgbọ́ ṣáájú wa nínú ìwé mímọ́ kò ṣẹlẹ̀sìn láàrin wọn Ábúráhámù kì í ṣẹlẹ̀sìn Ábẹ́lì ò kì í ṣẹlẹ̀sìn Nóà ò kì í ṣẹlẹ̀sìn gbogbo àwọn tí wọ́n bá Ọlọ́run rìn ní ẹgbọ́n ó ní àti fi hàn ìwọ ọmọ èèyàn ohun tó dára àtòhun tó Olúwa béèrè lọ́wọ́ rẹ bí o sì kó o sòótọ́ òótọ́ lọ́lọ́run fẹ́ ká ṣe kí o sì fẹ́ àánú kó o ṣàánú ọmọnìkejì rẹ kó o sì wá máa rìn ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú Ọlọ́run rẹ Ọlọ́run ló fẹ́ ká bá òun rìn Olúwa fẹ́ ká bá òun rìn ní kò nínú dídùn sákìtìyàn ẹ̀sìn ní tí Ọlọ́run fẹ́ tó bá bá Ọlọ́run rìn ó fẹ́ràn Ọlọ́run ó sì máa ṣe ń tó tọ́ níwájú rẹ̀ tó bá wá bá Ọlọ́run rìn ọ̀nà àyàn náà ni pé wàá fẹ́ràn èèyàn ẹni ó wà lọ́tún tó wà lósì ẹni ń bẹ níwájú ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ ó fẹ́ràn wọn wàá sì máa ṣe ń tó tọ́ sí wọn kó sí ń tọ́lọ́run fẹ́ fi ẹ̀sìn tó múra kankan sí tó jẹ́ pé o sì kórìíra ọmọnìkejì rẹ̀ mo ti jẹ́sẹ́ tí wọ́n ní kí n jẹ́ fún yín o Jésù Kristi ní ọ̀nà àbáyọ kúrò nínú àwọn ewu ẹ̀sìn tẹ́ ẹ bá ti wọnú Jésù ẹ̀sìn ò ní fi wúwọ́ ìwọ náà sì ní fi wúwú yàn sẹ́ni gbogbo ẹni tí ó bá ń ṣẹ̀sìn ni àwọn ewu ẹ̀sìn ó wù gbogbo ẹni tó bá ń ṣẹ̀sìn ní máa délé wú èèyàn fún èèyàn ẹlẹgbẹ́ rẹ̀ tó rẹ́ni tí ọba ti gbá tiẹ̀ yóò sọ ságídí ni yóò sì fẹ̀mí ṣòfò ẹ jẹ́ á gbàdúrà bàbá mímọ́ ògo ni forúkọ rẹ Olúwa lórúkọ Jésù tí ọ̀rọ̀ yìí lẹ́yìn o gba àwọn èèyàn kúrò nínú ìṣòro ẹ̀sìn Jésù Kristi wá fi inú wọn sílé jẹ́ kí ìjọba ọ̀run kó dé sínú àyà kọ̀ọ̀kan ògo ni fún orúkọ rẹ Jésù Kristi Olúwa wa àmín.